sọ ọ̀rọ̀ kékeré kan lórí àwòrán ọmọkùnrin tí mo gbé síwájú yìí. Ọmọ Haúsá tí mo tó ń ti wíbarò lọ yìí. Mo fẹ́ sọ ọ̀rọ̀ kékeré lórí ẹ̀. Àkóbá tí nǹkan yìí ti kó bá ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá. Tá bá wo nǹkan tó gbé dání yẹn lálàkọ́kọ́, ata yẹn, ká wo gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ó ti tà á kù níná, but ká ṣà sọ pé gbogbo ọrọ̀ ajé tó wà lórí wíbarò yẹn á tó 10,000 naira fún òun nìkan. That's economy bọ̀bọ́ yẹn gan lórí nǹkan tó gbé dání, because ọ́fíìsì ẹ̀ nìyẹn á tó 10,000 naira. Now tá bá gbé calculator wa ká wá máa calculate lẹ́yọ kọ̀ọ̀kan excuse me, tá bá fẹ́ kà ní méjì, àwọn tí wọ́n ń ta ata tó jẹ́ irú Fúlàní bàbí Haúsá báyìí tó ń ti wíbarò láàrin ìgboro Èkó, ká sọ pé wọ́n kéré jù, ká sọ pé 100. Mo mọ̀ kó máa ju yẹn lọ, ká sọ pé 100, ká sọ pé 100. So 100 multiplied by 10,000 naira, ìyẹn jẹ́ 1 million naira. That is to say, ẹni yìí ti gba iṣẹ́ àwọn obìnrin 100 láàrin ìgboro Èkó fún ata ìlásán, torí ọrọ̀ ajé kan nìyẹn ló yẹ kó jẹ́ fáwọn obìnrin wa nílẹ̀ Yorùbá. So àwọn ọkùnrin Haúsá ti wá overtake ẹ̀, wọ́n ti overtake àwọn obìnrin wa tó yẹ kó máa ta ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ká wo ẹ̀wà. Àwọn kan náà tún máa ń ta ẹ̀wà tó máa gbé wíbarò kiri. Ọrọ̀ ajé ẹ̀wà yẹn sì ká kàn sọ pé 20,000 ní ẹ̀wà tó dà, bóyá báàgì kan ló gbé tó dà sórí kínní. Ká sọ pé èèyàn 50, mo mọ̀ kójú yẹn gan lọ ní ìgboro Èkó, ká kàn gé kúrú ju pé 50. So 50 times 20,000, that's 1 million naira bẹ́ẹ̀. Ká wá máa mú kégeleke irú watermelon, ẹ mọ iye wọn tó ń yẹ pọ̀ lẹ́kọ̀ọ́, àwọn tó ń ta watermelon, ká sọ pé yẹn náà 1 million. Sugar cane 1 million. Onion, àwọn tó ń ta àlùbọ́sà, ká sọ pé àwọn yẹn náà 1 million naira lọ́rọ̀ ajé gbogbo wọn lápapọ̀ ni o. Àwọn tó tún ta ráìsì náà tún wà, ká sọ pé gbogbo wọn 1 million. Tabaka 1 2 3 4 5 6, ó jẹ́ 6 million naira. 6 million naira ló ti fún àwọn arákùnrin ní employment. Àwọn tó dẹ̀ ti fún ní employment nínú pẹ̀lú analysis yìí, they are going to like 400 people or 500. Ẹ̀yin náà wá wò, ẹ mọye 400 obìnrin táwa ní tó yẹ pé wọ́n ti di aṣẹ́wó lórí pé iṣẹ́ tó yẹ kó máa ṣe rèé. Bọ̀ nítorí pé àwọn ìjọba wa àtàwọn olóṣèlú wa, nǹkan tó máa jẹ ò jẹ́ kán gbọ́n mọ́. Wọ́n ti ẹ̀ wo sáìdì bíbáyìí. Àwọn Haúsá yìí wá ń gba iṣẹ́ àwọn obìnrin tiwa ṣe. So wọ́n á sọ àwọn obìnrin di kán máa lọ ṣe nǹkan tí ò dá káàkiri láti lè fi jẹun, láti lè fi rí owó nínú ilé. Ọgbọ́n táwọn Haúsá yìí dẹ̀ ń lò rèé. Àwọn ní farm, àwọn ni wọ́n gba lóònù jù ní CBN. Gbogbo àwọn loan facilities mi tiẹ̀ ti analyse bẹ̀rẹ̀ tán. Ẹ wá wo, okay, tá bá sọ pé 6 million yìí sìn, kẹ wá wo iye ilẹ̀ Yorùbá, ká sọ pé 7 states nílẹ̀ Yorùbá, ẹ wá multiply 6 million by 7, that's 42 million naira. Ṣé wá mọ iye obìnrin tí eléyìí ti tì síta? So over 1,000 2,000 people ló ti lose iṣẹ́ wọn nítorí pé Haúsá Fúlàní fẹ́ tajà lásán. Kí ló dẹ̀ fà á? Ibi tí mo sọ̀rọ̀ lọ́rọ̀ CBN, wọ́n fún àwọn Haúsá ní loan facilities ju àwa Yorùbá lọ. Yorùbá mélòó gan, farmers mélòó ló ń gba loan facility? Lẹ́yìn kan tún pa wọ́n mọ́ oko, kí federal government kan tún ti àwọn Yorùbá yẹn mọ́lé, kán wá máa mú loan facilities kán máa fáwọn Haúsá. Ìgbà tán gba lóònù tán excuse me, tán gba lóònù tán lọ́dọ̀ federal government, tán gba ilẹ̀ 10,000 acres 20,000 acres, tán gbin tomato, tán gba àlùbọ́sà, tán gbin gbogbo ẹ̀. Wọ́n á wò ó pé okay, ibo làwọn fẹ́ tà sí? Ilẹ̀ Yorùbá yìí náà dẹ̀ náà fẹ́ tà sí. Wọ́n á wò pé kí lọ́nà táwọn fi lè tà, because Yorùbá náà ń ṣe iṣẹ́ àgbẹ̀. Wọ́n á wò pé ọ̀nà táwọn fi lè tà ni pé ẹ bẹ̀rẹ̀ sí terrorize wọn mọ́nú oko wọn, ẹ lọ máa pa wọ́n mọ́nú oko,
ẹ jẹ́ kó sá dànù nínú oko kó má rí nǹkan oko ṣe mọ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tí gbogbo Yorùbá bá ń pariwo wọ́n pa kíní o Fúlàní kan ti wá fi kíní kan jẹ oko o wọ́n ti ṣe kíní kan o wọ́n lọ report police station kò sí nǹkan tọ́lọ́pàá máa ṣe federal government nǹkan gbà tó yẹ pé nǹkan tí federal government náà fẹ́ achieve tẹ́lẹ̀ nìyẹn àwọn èèyàn wá sá kúrò lóko àwọn aráyè kó èrè oko tí wọ́n wá sísàlẹ̀ wọ́n wá tà á tí èrè oko bá dẹ̀ ń bọ̀ tó bá dé inú ọjà wọn ní ilẹ̀ Yorùbá bíbá ọwọ́ Haúsá Fúlàní náà ní torí àwọn náà ní sẹ́ríkì nínú ọjà àbí nǹkan kan àwọn náà ní bàbá lọ́jà ọwọ́ wọn ló máa dé sí kò ní dé sọ́wọ́ ìyá lọ́jà Yorùbá kò ní dé sọ́wọ́ bàbá lọ́jà ọwọ́ sẹ́ríkì tí wọn ló máa dé sí ṣe rí bí Yorùbá ẹwọ bí tí wọ́n reduce ara wọn dé láì ṣàwà ìgbà tó bá dé ọwọ́ tiwọn àwọn àṣẹwà máa tà lọ́wọ́n fáwọn obìnrin tiwa nínú ọjà nílẹ̀ bàbá wa wọ́n á máa tà lówó tó cheap fáwọn tí mo gbé picture wọn fún yín owó tó cheap kéréje wọ́n lè nǹkan tó gbé dání ó lè máa ju 5,000 lọ but ọrọ̀ ajé tó máa rí ó lè rí 10,000 ó lè rí 15,000 wọ́n wá tà fáwọn wọn ní ẹ máa fi wheelbarrow tì káàkiri ibi táwọn obìnrin tiwa àwọn kan dẹ̀ ṣòfin wọ́n ṣe òfin àwọn Tinubu náà ló ṣe òfin gbà kan pé ẹ gbúdọ̀ kiri ata mọ́ torí mo rántí around 2009 àwọn èèyàn yìí máa ń kiri ata ẹ dẹ̀ ṣe òfin wípé káwọn torí ìyá lọ́jà yín pé káwọn èèyàn má kiri ata mọ́ torí gbà yẹn àwọn èèyàn máa ń kiri ata wọ́n máa ń kiri gíní wọ́n ní kó má kiri anything mọ́ àwọn obìnrin tí wọ́n máa ń gbé sórí tiwọn ni wọ́n máa kiri káàkiri ṣùgbọ́n ẹ bá àná ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹ wá fàyè gba Fúlàní láti máa ti wheelbarrow kiri ṣe ti rí pé nǹkan kan ti ṣẹlẹ̀ àwọn èèyàn notice gbogbo kíní yìí o kí ló wá dé tí àwọn tó ń pera wọn tó bá di àsìkò òṣèlú àwọn obìnrin náà lẹ́tún máa lọ dá aṣọ sí lọ́rùn tẹ máa ní kó máa kiri fún yín kó máa kọrin fún yín ẹ jẹ́ ká tẹ̀ má sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú èmi nǹkan tèmi ní sọ fún gbogbo wa ní pé agriculture wa advantage tá a máa ní bẹ́ẹ̀ má pọ̀ gan-an agriculture iṣẹ́ àgbẹ̀ wa advantage ńlá ni because tá a bá ń ṣe iṣẹ́ àgbẹ̀ wa ń bí fúnra wa kò sọ̀rọ̀ pé cost of transportation láti ilẹ̀ Haúsá dé bíbá kò sí ìyẹn lọ́rọ̀ tiwa mọ́ because àárín ilẹ̀ wa la ti ń gbìn àwọn ìyá lọ́jà wa máa ń rà mọ́kò ni ọ̀ọ́kọ́ ẹ pé mọ́tò náà máa fi gbé lọ sóko láàrin ọ̀dọ̀ wa ń bíbá yìí náà ni oúnjẹ á wálẹ̀ cost of living ó máa lọlẹ̀ standard of living ó máa lọ sókè iṣẹ́ á wá nítorí àwọn èèyàn ló máa ṣiṣẹ́ nínú oko àwọn ọmọ Yorùbá ló máa ṣiṣẹ́ nínú oko àwọn ọmọ Yorùbá náà ló máa tà fúnra wọn tí gbogbo kíní àwọn fọ́rínà torí mo ka Haúsá mọ́ Fúlàní mọ́ fọ́rínà àwọn la máa tà fún lọ́wọ́n ìyẹn ò ń ṣe ẹ̀ṣẹ̀ tẹ́ bá dé àwọn ìlú gidi wọn kì í pín re wọ́n sọ pé àwọn ìlú kan ní ọlọ́fàmọ́jọ wọn ní ọmọláre pín re ẹ wo àwọn òyìnbó kì í pín re o ọmọ ìlú wọ́n máa tà kékeré fún ni ọmọ tó wá láti tà ó máa ọjà wọn ló máa rà so kò sí nǹkan tó burú nù ẹ̀ a fi ń tọ́jú ara wa ni so ẹ jẹ́ ká gbé iṣẹ́ àgbẹ̀ ẹ jẹ́ ká gbé lárugẹ iṣẹ́ àgbẹ̀ la lè ṣe kò sí ọ̀nà àbáyọ ká sọ pé a ní mọ̀ technology àwọn ṣe science tẹ́ ẹ̀ bá níṣẹ́ àgbẹ̀ irọ́ gbogbo ẹ̀ kò sí ìlú náà láyé so agricultural revolution wa ẹ jọ mo mọ̀ pé àwọn èèyàn máa ní nínú ogun nínú ìlà yìí ló lọmọ pàǹdọ̀rọ̀ máa ń dàgbà bẹ́ẹ̀ ni inú ẹ̀ náà la máa ti máa ṣe ok tó bá jẹ́ nínú ogun ní Biafra ò ìgbà tá a ti ń pariwo kínní náà láti bí more than 4 months ago ni àbá ti máa kéré tomato báyìí náà àti máa kéré ata àti máa kéré ìgbà tí ìṣe pé bóyá ṣé ẹ̀jẹ̀ kan tiẹ̀ wà náà àwọn Ìjẹ̀bú ní ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ṣe bí a fẹ́ ṣe oko ni àwádẹ̀ tí wọ́n níjọ́ tí wèrè bá ti mọ̀ pé òun ti ya wèrè ìjọ yẹn lára ẹ̀ ti yá àwa tá a la fẹ́ ṣe àwa náà mọ̀ pé wọ́n máa jókòó àwa gan fẹ́ kán wà àwa gan tiẹ̀ ní dúró kán wà àwa gan tún máa lọ ìgbà tá a bá ń ṣe oko tiwa yẹn ibi táwọn lóko sí wọn ní ráyè wọbẹ̀ gan ní nǹkan tá a máa ṣe fún wọn ibi táwọn fúnra wọn ní oko tiwọn sí wọn ní ráyè wọbẹ̀ débi kí wọ́n máa wọ ọ̀dọ̀ tiwa ire o.